ọ̀kan pàtàkì lára àwọn olóṣèlú ilẹ̀ Haúsá tí ó jẹ́ àwọn tí ó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa tó tún súnmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wá láti ìpínlẹ̀ Kánò, Honorable Abdulmumin Jibrin, ó mà ti tú àṣírí nǹkan tí ó ń lọ lọ́wọ́ ní ilẹ̀ Haúsá lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tí ọkùnrin náà tó sì ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé ìgbìmọ̀ ọ̀tẹ̀ ó ń lọ lọ́wọ́ lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ilẹ̀ Haúsá, àti wípé gbogbo bí ó ṣe ní ṣe sáà kejì ni àwọn alágbára kan wà ní Haúsá, àti wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ìpolongo lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tó jẹ́ ìpolongo èké àti ìpolongo irọ́ lórí bí àwọn Haúsá bí wọn yóò ṣe dìbò tako lásìkò ètò ìdìbò ààrẹ ọdún tí ó ń bọ̀. Ẹ rántí wípé ọmọlẹ́gbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá, èyún èyí tí wọ́n ń pè ní Federal House of Representatives ní Honorable Abdulmumin Jibrin, ọmọ bíbí ìlú Kánò sì ni, tó sì jẹ́ ẹni tó súnmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n lọ́dún díẹ̀ sẹ́yìn, lásìkò tí ìpínyà àti ìyapa tó dé láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Kánò kan, ó ní Abdulmumin Jibrin ló kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC tó sì lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party NNPP, èyí tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kánò tó jẹ́ olórí àti aṣíwájú wọn, ìyún sẹ́nitọ̀ Rabiu Musa Kwankwaso. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ẹgbẹ́ òṣèlú NNPP táwọn náà tó ní ìpèníjà díẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú wọn, èyí tó jẹ́ pé Kwankwaso gá ti padà fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀, níṣẹ́ ni Abdulmumin Jibrin lòun náà ti fi ẹgbẹ́ òṣèlú NNPP sílẹ̀ o, tó sì ti gba ẹgbẹ́ òṣèlú APC tó ti kúrò, tó ti gba ibẹ̀ lọ padà, tó ti kéde àtìlẹ́yìn ẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tí a wà nílẹ̀ yìí ní Abdulmumin Jibrin ló máa lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí tẹlifíṣàn Channels TV. Ibẹ̀ ni wọ́n sì ti bí léèrè lórí ètò ìdìbò ààrẹ ọdún 2027 tó ń bọ̀ àti bí ètò ìdìbò ọ̀hún bí yóò ṣe lọ. Àsìkò yìí ni Abdulmumin Jibrin ló tú àṣírí pé ewu wà lóko ló ń gẹ́ fúnra ewu ní ilẹ̀ Haúsá lọ́dọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ sì rántí wípé ní ilẹ̀ Haúsá ní ìbò ló pọ̀ sí jù, kódà lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 tó gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọlé, ìbò àwọn Haúsá ló pọ̀ jù tó sọ di ààrẹ. Eléyìí ló sì jẹ́ kí ọ̀pọ̀ àwọn olùdíje fún ipò ààrẹ ká má máa fi ilẹ̀ Haúsá ká má fi ṣeré rárá. Ṣùgbọ́n ní báyìí, nínú ọ̀rọ̀ Abdulmumin Jibrin, ó tú àṣírí wípé níṣe ni àwọn alágbára kan nílẹ̀ Haúsá láti bẹ̀rẹ̀ sí ní máa polongo tako Tinubu wípé ó kórìíra àwọn nílẹ̀ Haúsá, wípé kò ṣe nǹkan kan fáwọn nílẹ̀ Haúsá. Wọ́n ní gbogbo ipò ńláńlá, ipò òṣèlú ńláńlá, àwọn ẹ̀yà Yorùbá àti àwọn apá gúúsù Nàìjíríà ló ń kó fún, tí ò rántí àwọn ní ilẹ̀ Haúsá. Abdulmumin Jibrin ní gbogbo eléyìí irọ́ ni, ṣùgbọ́n tó ní wọ́n fẹ́ fi bà Tinubu lórúkọ jẹ́ ni, tó sì ní wọ́n mọ̀ pé wọ́n bá fi ṣe léè ní Haúsá, àwọn Haúsá ò ní dìbò fún, èyí tí yóò jẹ́ kó pàdánù ètò ìdìbò ààrẹ ọdún tí ó ń bọ̀.